Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀ kì í jẹ̀wọ̀ sí. Àgbẹ̀kọ́. Kò sí Àgbẹ̀kọ̀yà. Kò sí Yorùbá. Kò sí Yorùbá. Kò sí Nàìjíríà. Inú mi dùn gidigidi fún kíní conference lénìí. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn journalist wa, àwọn Punch newspaper, àwọn Vanguard àtọ̀pọ̀lọpọ̀ wọn fún press conference tá a ṣe lénìí. Àgbẹ̀kọ̀yà jẹ́ ẹgbẹ́ ńlá tó lágbára jù ní gbogbo ilẹ̀ Yorùbá tí kò sí ẹgbẹ́ tó lágbára tó. Àgbẹ̀kọ̀yà ò kì í ṣẹgbẹ́ ọmọdé, ẹgbẹ́ àwọn àgbààgbà ni. Àgbẹ̀kọ̀yà kì í ṣẹgbẹ́ jàǹdùkú, kì í ṣe mílítàǹtì, ẹgbẹ́ àwọn ọlọ́pọlọ èèyàn, ẹgbẹ́ àgbẹ̀ tó dájú ni. Wọ́n dá Àgbẹ̀kọ̀yà lẹ̀ ní 1938 láti ọwọ́ bàbá wa Emmanuel Ayọ̀rìndé, èyí tí bàbá Abbas Alẹ́sìnlọ́yẹ tó jẹ́ Olúbàdàn ìgbà náà tó jẹ́ bàbá àṣàlẹ̀. Wọ́n ṣe títí di 1966. Wọ́n gbé fún bàbá wa Tàfá Adéoyè, kọ́lọ́n kó fi ọ̀run kẹ́ wọn. Àgbẹ̀kọ̀yà. Wọ́n ṣe ìgbà náà ní ọ̀rọ̀ owó orí lọ sí òkè, owó kòkó àtowó obì àtowó kọfí lọ sí ilẹ̀. Wọ́n ṣe ìgbà náà ní jáde. Ọlọ́run ní jẹ́ ká rógun. Ẹni tí ò rógun rí ní pé ogun. Ráyọ̀tì yàtọ̀ sí ogun. Ọ̀tọ̀ lówó ẹja, ọ̀tọ̀ lówó ẹja, ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú. Ẹlòmíì á máa sọ̀rọ̀ ogun. Olórin kan ló kọrin pé ó fi orin yẹn fi bá tó tẹ́ máa gbágbó yẹn máa rẹ́rìn. Wọ́n ní arọ tó lajú, arọ tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tó lajú tó ń sọ fárá àdúgbò pé òun fẹ́ kógun ó dé o. Olórin wa ní àánú ẹ ṣe mí torí pé tógun bá dé arọ láti bọ́ tẹ̀ lọ ni. Eré ẹsẹ̀ wo ló fẹ́ fi sáré? Èèyàn kan nínú 20 million people, èèyàn kan out of 50 million people, èèyàn kan out of 200 million people. Àìmọye èèyàn tó ti pa pé ogun tó ti bó tó ti lọ, àìmọye odò tó ti sàn tó ti lọ. Àgbẹ̀kọ̀yà kì í ṣe ẹgbẹ́ kékeré. Nígbà tí bàbá Tàfá Adéoyè lọ tán, ó kù bàbá Awópéjú-Gbógun bẹ̀. Àwọn náà gbé, wọ́n ṣe di 1998. Gbà tó di 1998 ni wọ́n fi mí ṣe ààrẹ Àgbẹ̀kọ̀yà. Ó di 22 years lónìí tí mo ti wà ní ààrẹ Àgbẹ̀kọ̀yà worldwide. Àgbẹ̀kọ̀yà. Mi ì ṣe torí ẹ̀ èèyàn ò gbọ́ bí tí mo ti ní kìlú ó dàrú rí. Oògùn lẹ́pẹ̀ báwọn, oògùn abẹnú gọ̀ǹgọ̀. Ibi tí wọ́n kan wá dé làwọn kan ti bẹ̀rẹ̀. Oògùn tí wọ́n rò pé o ní lọ́wọ́ yẹn kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn míì. Kí la àti ìrírí, kí lágbára téèyàn ní tí ó lóhùn lágbára wa ní kò sí àwájẹ. Wọ́n sọ bẹ́ẹ̀ mọ́, ta ni bàbá rẹ? Oògùn wo lo ní? Ta ló fún ẹ, ta ló ṣe fún ọ? Ilẹ̀ Yorùbá kì í ṣe ọ̀rọ̀ mo lóògùn kan o, mo lágbára kan. Èèyàn máa ń tẹ̀lé bí Yorùbá bá ṣe ń lọ ni. Yorùbá ò kàn fi fọ́nu kó bọ́ sórí sẹ́yìn nígbà táyélujára ti káyélujára ó tó dé làwa ti ń sọ̀rọ̀. Kìí ṣe wọ́n ń rẹ́ mi lórí ayélujára bíi Facebook gbogbo ẹ̀ kan máa rí mi pé wọ́n ń gbé mi kiri, wọ́n ń ṣe kìíní kan. Èmi ò ń bọ́ síta sọ̀rọ̀ torí pé àṣírí Yorùbá wàláhì ọwọ́ Àgbẹ̀kọ̀yà ló wà. Àgbẹ̀kọ̀yà o. Àgbẹ̀kọ̀yà. Tí wọ́n bá mú Yorùbá lénìí, Àgbẹ̀kọ̀yà wọn gbà tí wọ́n mú Yorùbá. Kí wọ́n á ló dé tí àwọn ọmọ kéékèèké kan wà bọ́ tí wọ́n wà bá ìwọ Sunday Igboho pé wọ́n ní gọ́vnà Àgbẹ̀kọ̀yà. Ta ló fi wọ́n ṣe gọ́vnà? Ta ló fọmọ àwọn ọmọ tọ́ọ̀gì ṣe gọ́vnà? Èèyàn tí ó wà Àgbẹ̀kọ̀yà gbọ́dọ̀ jẹ́ ọmọ 40 years kó tó lè wà Àgbẹ̀kọ̀yà.
bọ́ọ̀ ni ẹ ṣe gbé pé ọmọ ọ̀kadà ráìdà ọmọ wọn ní gọ́fúnọ̀ Ìwó ta ni ó wà tí wọ́n ti ẹ̀ wá ní wọ́n ti ẹ̀ wá wọ́n wà bá Sunday Igboho ṣé advice aláfẹ́ wá gbà lọ́wọ́ rẹ ni àbẹ̀wò a lè wá gba advice lọ́wọ́ mi kí ló èló ló ní tó fẹ́ fúnru wa oògùn wo la fẹ́ gbà ẹ wá bọ́ síta a ní kó o mọ̀ ṣe èèyàn lè jáde kó náà try nǹkan wò kó ní Oòduà Republic tó òun fẹ́ ṣe ń tòun o ṣùgbọ́n ẹ má fi orúkọ Àgbẹ̀kọ̀yà sí kò sí tí ń jẹ́ Àgbẹ̀kọ̀yà peace movement ní Nàìjíríà kò sí Àgbẹ̀kọ̀yà ẹyọ kan ló wà tí ìjọba gan dẹ̀ mọ̀ á lè kanlẹ̀kùn ìjọba lónìí kó mọ̀ sí Àgbẹ̀kọ̀yà Farmers Association èyí tó ń pè ní Àgbẹ̀kọ̀yà Society á lè kanlẹ̀kùn ìjọba kó mọ̀ sí ànídàá tí wọ́n pariwo lórí Facebook pariwo lórí kinní ṣùgbọ́n tó ń ké ajáde lénìí láti sọ̀rọ̀ ó ní fídíò tá a rí lánàá tí wọ́n ní àwọn fẹ́ jagun Àgbẹ̀kọ̀yà fẹ́ lọ Oòduà Republic Àgbẹ̀kọ̀yà fẹ́ bẹ̀rẹ̀ Oòduà Republic ogun dàbí iyán bí àmàlà ni sógun náà lè pè bí ẹ ń pe kínní tó bá di kọ October wà yẹn ẹ ní rí kankan nú wọn o tó bá ti jẹ gbùlàgbùlà ní ìsọlọpàá ju bí ìbọn bíi mélòó kan ẹ gbọ́ kálukú ti lọ wọ́n ti fo fẹ́ǹsì lọ kí làbùrọ̀ àmọ́ sọ tá à lè ṣe èmi ò sì báyé wí o ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló fà á tí arọ́ fi máa rò pé òun lè sáré títí dé stadium ẹsẹ̀ mélòó larọ́ ní tí è sáré tí ẹ̀ ń bá tiẹ̀ wà lówó tó wò pé èmi náà mọ̀ ti ní tọ́lọ́kọ́bọ̀ tó wá yẹ kó máa pè pé kí ló dàrú ni Àgbẹ̀kọ̀yà ká bọ́ọ̀lù yóò ní Àgbẹ̀kọ̀yà àwọn ò ń ṣe ẹni tí à ń da ìlú rú Àgbẹ̀kọ̀yà. ìjọba gan mọ̀ wá wọ́n mọ̀ pé èmi Kàmọ́rù Òkìkí Àrẹ̀mú ààrẹ Àgbẹ̀kọ̀yà káàkiri gbogbo àgbáyé wọ́n mọ̀ pé kò ṣe wàhálà kankan nípa wàhálà wò kí la fẹ́ fa wàhálà fún lù fún ìta fẹ́ kíjọba ó ṣe ìní kíjọba jẹ́ kí ìlú kó dẹ̀rọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń le kókókókó kí gbogbo ẹ̀ máa lọlẹ̀ kó di tí aráàlú ó máa gbádùn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ni ìjọba tó wà ń bẹ̀ yìí ló ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí máa ń fọ́nu yìí máa ń yà mí lẹ́nu ní 2015 gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n pera wọn lájàjàgbara gbogbo yín lẹ bá ìjọba Jonathan lọ tẹ́ ní kéde kan ò ní ṣe àwa wò pé wọ́n ní Yorùbá ní 2023 pé ọ̀nà náà ó kan Yorùbá máa ń ṣe ṣùgbọ́n Yorùbá lè dákẹ́ ogún ọdún torí pé ó mọ bí ó ṣe lè jàjà ẹ̀ Yorùbá jàjà kó lùsì rí láyé kò tí ì ṣẹlẹ̀ lọ́wọ́ lórí rẹ́kọ̀dù bọ́ Yorùbá ń sáré pariwo ọmọ àlè Yorùbá ni wọ́n ń pariwo kiri pé a lè jà a lè ṣe kinní kan a lè sòkè dilẹ̀ òkè wo ló sọ dilẹ̀ ta ni ọ́ ogun mélòó ló ní agbára wo ló ní ṣé bẹ́ẹ̀ kàn bọ́ sórí Facebook ẹ mọ jánu bí ejò àtẹwọ́ Àgbẹ̀kọ̀yà fún bàbá. nídìí èyí ó fàṣìkò ìrọ gbogbo àwọn tí wọ́n ń pe ara wọn ní Àgbẹ̀kọ̀yà la mọ̀ pé fake ni wọ́n Àgbẹ̀kọ̀yà kan ṣoṣo tó wà ó wà registered fake ni gbogbo Àgbẹ̀kọ̀yà tó ṣẹ́kù àwọn fàṣìkò yìí rọ̀ wọ́n a dẹ̀ ti mú Ọlásùnkànmí Ahmed tí ó ní òun ní Àgbẹ̀kọ̀yà peace movement àwọn ọlọ́pàá ti mú ní Ìbàdàn ní Ẹlẹ́yẹlé commissioner of police dẹ̀ ni kó ṣe ìwé ó dẹ̀ ṣèwé undertaking wọ́n ní kó mú CAC tó fi register Àgbẹ̀kọ̀yà olóhùn òní wọ́n ní ta ló bó ló ṣe di ààrẹ Àgbẹ̀kọ̀yà ó ní OPC lòun tẹ́lẹ̀ tóun tẹ̀lé ọ̀tún ààrẹ Gani Adam tóun tẹ̀lé káàkiri ṣùgbọ́n bó ló ṣe wá di Àgbẹ̀kọ̀yà ó lé òun kan wò náà ni pé kó nǹkan dà Àgbẹ̀kọ̀yà òun wá bẹ̀rẹ̀ gbogbo àwọn bàbá wà ń bẹ̀ bàbá oníbodè gbó Múráínà àgbò méjì ó wà ń bẹ̀ ǹjọ́ náà tó yẹ pé àwọn Àgbẹ̀kọ̀yà gan nìyẹn bàbá Akékaka òun náà wà lórí ìjókòó bàbá Àyálù Balógun Àyálù òun náà wà lórí ìjókòó Jagun Àgbẹ̀kọ̀yà worldwide ó wà lórí ìjókòó
ẹ̀rù òbodò ti Bámidélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ńláńlá lọ. Wọ́n wá bí léèrè pé ó da ìgbà tó ti wá mọ̀ pé òkì s'Àgbẹ̀kọ̀yà ní ìsìn tó bá mọ̀ pé ó fẹ́ lọ wọ Àgbẹ̀kọ̀yà lọ bá wọn kán fún ẹ ní ìlànà àtòfin Àgbẹ̀kọ̀yà òun la fi ní kán fi sílẹ̀ tó ráwọ̀ òun fẹ́ kí wọ́n fìyà jẹ èèyàn ṣùgbọ́n gbọmọgbọmọ yín ti wá débi tí ti ń gbọmọ àwọn ò dẹ̀ fẹ́ kí ìyà jẹ ọmọ Yorùbá kankan à ń fẹ́ kí Yorùbá kó bá ẹni tó bá wà pé òun ò níṣẹ́ kó lọ wáṣẹ́ ṣe ẹ mọ́ fẹ́ Àgbẹ̀kọ̀yà lọ lu jìbìtì ẹ mọ́ fẹ́ Àgbẹ̀kọ̀yà lọ bá àwọn èèyàn a níjìyà tá a lò fún ẹni tó bá rò pé kò sí tó wò lè ṣe l'Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ tó ní láàrin ni àwọn èèyàn ńláńlá ló wà ń bẹ̀ àwọn pòfẹ́sọ̀ wà ń bẹ̀ àwọn dókítà wà ń bẹ̀ àwọn lọ́yà wà ń bẹ̀ àwọn justice wà ń bẹ̀ àwọn èèyàn gidigidi àwọn politicians ńláńlá ló wà ń bẹ̀ gbogbo àwọn tó dẹ̀ wà ń bẹ̀ èèyàn lè wà Àgbẹ̀kọ̀yà kó so lòsì èèyàn lè wà Àgbẹ̀kọ̀yà kó máa wọṣọ wèrè kiri ẹgbẹ́ àgbẹ̀ ni ẹgbẹ́ ńlá ni ẹgbẹ́ alágbára ni ẹgbẹ́ yẹn nìkan lókoṣo ló kù fún gbogbo ilẹ̀ Yorùbá àwa lè wò káwa ní kí ilẹ̀ Yorùbá bàjẹ́ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ilẹ̀ Yorùbá.